ibi tí mo ti máa gbà wọlé sára bàbá pààkò yìí nìyẹn. Bàbá pààkò yìí wọ́n ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́. Kí ló dé tó wá jẹ́ pé àgbà ti yín igbe borí ọmọ tuntun lè tu kó tu ńlẹ̀ yìí náà tún kéèkì. àgbà kì í ṣòro bí èwe òótọ́ ọ̀rọ̀ bí ọmọ ìyá àsọkúsọ. eléyìí ọmọ jó yín lára burúkú bàbá pààkò yìí. fọ́nrán yín làwọn ayé ń ṣí àkáàkiri. ẹ mọ̀ pé nígbà míì ìwà aburú a máa bo dáadáa ẹ̀dá mọ́lẹ̀. maturity has nothing to do with age kí wọ́n bá yín tú sà. bàbá pààkò yìí kí lẹ fẹ́ gbà nù kí mọ́ mùtọ́lẹ́ kú ònípò. ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ yín tó bá tiẹ̀ wá kú ònípò kí ló fẹ́ ṣẹlẹ̀. ó yá tí ò bá wá kú ò lórí ipò yẹn náà kí ló tún fẹ́ ṣẹlẹ̀. ṣé tó bá kú òun bẹ́ẹ̀ ṣẹ́yìn fúnra yín pààkò iṣẹ́ dángájíá lórí ipò yẹn. gbé pẹ́yìn ara yín l'Ógbómọ̀ṣọ́ náà lẹ́ ń jẹra yín lẹ́sẹ̀. ẹ kú pọpọ ṣinṣin ìlú ẹ̀yìn League of Imam and Alpha sí t'Ògbómọ̀ṣọ́. tó dé ló ní àwa mọ̀ òun. kọ́lọ́hún ó mọ̀ ṣàánú yín bẹ̀ o. ọ̀tẹ̀lẹ̀ fi ń gbin ọkà tẹ́ ní kí ẹdìyẹ wá jẹ. ẹdìyẹ náà ti gbọ́n ó lẹ́ fọmọ àparò abẹ́ ń gbin kà. onílé gíláàsì níyìn ẹ wá ń sọ̀kò káàkiri. ẹ ṣ'Ògbómọ̀ṣọ́ nìkan ní ń bẹnu gbogbo ilẹ̀ Yorùbá. ṣé ẹ mọ̀ pé ní ohun tẹ́lẹ̀ èbó ń pè ní landmark ṣá. irú àpẹẹrẹ wo lẹ́yìn ará Ògbómọ̀ṣọ́ fi ń lélẹ̀ lórí ìlú yín. nítorí pé ẹ̀yin tẹ́ ẹ wà ń lu Ògbómọ̀ṣọ́ ẹ lè máa wòra yín rẹ́rìn. àwòmọ́jú ni gbogbo àwa tá à ń wò yín látòkèèrè ń wò yín. ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ current situation yìí náà padà wá dìtàn. ọba Ghandi Orúmọgẹ̀gẹ̀ kẹta. ìmáàmù Ògbómọ̀ṣọ́ ìmáàmù tọ́líà àbápàkòyí bí wọ́n ti ń pè yín lu yín. lọ́ba níkà àti kàbísanra lábẹ́òkúta gbogbo yín pátápátá ńlá wa náà sọ sọ̀rọ̀ yìí. ó rí i pé eégún tó bá ti jáde báyìí ó ti kú ní àìwò. bẹ́ẹ̀ bá gbé ọ̀rọ̀ lu yín wá social media kí àlọ́ àkànkó wá nù tí ọ̀kan kó wá. tó di àfọ̀ ibi abábu ọ̀rọ̀ tòníjó kíkó wá náà fi jóra. bàmí ọba Ghandi Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ ẹ jèbùrẹ́ fọwọ́wọ́nú. bàbá ó yẹ kẹ́ ẹ mọ̀ ń pé nínú èpò àlìkámà máa ń wà ń bẹ̀. inú àwọn tẹ́ ẹ kó sòdí. wọ́n ń pe eku kan ní ajẹlójú onílé ń bẹ nínú wọn. ṣùgbọ́n ẹ̀yin gẹ́ bí ọba ó yẹ kẹ́ ẹ mọ̀ wò pé àti kéèyàn mọ̀ fi orí adé ṣe pẹ̀lẹ́. bí bẹ́ẹ̀ kọ́ àwọn aráàlú náà lè mú yàn kọlu aráàlú. bàmí ọba ibi tí wọ́n sọ̀rọ̀ dé ó ti yé yín. kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀. ẹ gbọ́ kírùkẹ̀rẹ́ ọba Ṣọ̀ún kó di abẹ́rẹ́. bàbá ẹ gbọ́n ju àwa tá à ń sọ̀rọ̀ yìí lọ. ọgbọ́n lèèyàn fi ṣèlú. ẹ gbọ́ ìmọ̀ ńlá fi ṣèjọ. kí n tó bọ́ sórí ìmáàmù tọ́líà. àwọn Yorùbá lọ Yorùbá bọ̀ wọ́n ní bọ́mọdé bá ń ṣe bí ọmọdé. àgbà náà a sì mọ fi tàgbà tó. bàmí ọba Ògbómọ̀ṣọ́ ẹ fi tàgbà tó ọ̀rọ̀ ilẹ̀ yìí. nítorí pé olórí màálù báyìí ní Yorùbá ní kó màálù wọgbẹ́. ẹ̀yin ló lórí ìlú ẹ fi eégún òtòlù ẹ fi tó. ẹ jẹ́ ìyàsọ́dọ̀ ìmáàmù gbogbogbò. ìmáàmù tọ́líà ìmáàmù tọ́líà ẹ̀mí ló mú pé yín. ni mo ṣe ń sọ wípé ohun téèyàn ò bá fẹ́ kéèyàn dá sí kó má gbé wá social media. ọ̀rọ̀ a máa gùn èèyàn gbà mí. èèyàn á rò pé báyìí lòun fẹ́ sọ ni àti láàwí tọ̀hún tì yín tí wọ́n wà lẹ́yìn yín àti tọ̀hún ó sì mọ gbé káàkiri. nígbà ìmáàmù tọ́líà tí wọ́n ti wá rí i pé bí gbogbo ẹ̀ ṣe rí. ìmáàmù tọ́líà sì ti wá bẹ̀bẹ̀ gẹ́gẹ́ bí àwọn League of Imam and Alpha ṣe ọ̀dà wọn. ibi tí mo ti máa gbà wọlé sára bàbá pààkò yìí nìyẹn. bàbá pààkò yìí wọ́n ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́. kí ló dé tó wá jẹ́ pé àgbà ti yín igbe borí ọmọ tuntun lè tu kó tu ńlẹ̀ yìí náà tún kéèkì. àgbà kì í ṣòro bí èwe òótọ́ ọ̀rọ̀ bí ọmọ ìyá àsọkúsọ. eléyìí ọmọ jó yín lára burúkú bàbá pààkò yìí. fọ́nrán yín làwọn ayé ń ṣí àkáàkiri. ẹ mọ̀ pé nígbà míì ìwà aburú a máa bo dáadáa ẹ̀dá mọ́lẹ̀. maturity has nothing to do with age kí wọ́n bá yín tú sà. bàbá pààkò yìí kí lẹ fẹ́ gbà nù kí mọ́mù tọ́lẹ́ kú ònípò. ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ yín tó bá tiẹ̀ wá kú ònípò kí ló fẹ́ ṣẹlẹ̀. ó yá tí ò bá wá kú ò lórí ipò yẹn náà kí ló tún fẹ́ ṣẹlẹ̀. ṣé tó bá kú òun bẹ́ẹ̀ ṣẹ́yìn fúnra yín pààkò iṣẹ́ dángájíá lórí ipò yẹn. gbé pẹ́yìn ara yín l'Ógbómọ̀ṣọ́ náà lẹ́ ń jẹra yín lẹ́sẹ̀. ẹ kú pọpọ ṣinṣin ìlú ẹ̀yìn League of Imam and Alpha sí t'Ògbómọ̀ṣọ́. tó dé ló ní àwa mọ̀ òun. kọ́lọ́hún ó mọ̀ ṣàánú yín bẹ̀ o. ọ̀tẹ̀lẹ̀ fi ń gbin ọkà tẹ́ ní kí ẹdìyẹ wá jẹ. ẹdìyẹ náà ti gbọ́n ó lẹ́ fọmọ àparò abẹ́ ń gbin kà. onílé gíláàsì níyìn ẹ wá ń sọ̀kò káàkiri. àwọn aráàlú Ògbómọ̀ṣọ́ ẹ ṣ'Ògbómọ̀ṣọ́ nìkan ní ń bẹnu gbogbo ilẹ̀ Yorùbá. ṣé wàá jẹ́ ń gbà ti ìmáàmù tọ́líà àti tọba Ghandi láriwo wá pọ̀ yẹn. tẹ́ ẹ mọ̀ pé ní ohun tẹ́lẹ̀ èbó ń pè ní landmark ṣá. irú àpẹẹrẹ wo lẹ́yìn ará Ògbómọ̀ṣọ́ fi ń lélẹ̀ lórí ìlú yín. bàmí ọba Ghandi ìmáàmù tọ́líà pààkò yìí
àti lọ́ba níkà lẹ́ẹ̀kan kàbí sanra. irú ìtàn wo náà fẹ́ sọ ń pa èmi, irú ìtàn wo náà fẹ́ sọ ń pa yín. ìyẹn kọ́kọ́ jẹ́ question of the day. bàbá ń gbà tọ́líà bá ti bẹ̀ yín ẹ gáfárà lórí ọ̀rọ̀ tọ́líà sà. àwọn league of imam ti wá kí la tún fẹ́ gbà. nínú àwọn league of imam náà ẹni tí ó gbà ti yín ń bẹ́nu wọn, ẹni tí ó sì gbà ti tọ́líà náà ń bẹ́nu wọn. gbogbo wa lápadà dìtàn nínú ọ̀rọ̀ tí wọ́n bọ́ bá sọ, àtọ̀rọ̀ tí wọ́n bá tọ́líà sọ, àtọ̀rọ̀ tí wọ́n bá àwọn league of imam and alphas ìlú yín sọ. gbogbo èèyàn ti rá wọn tí ó jẹ́ ń pé apá ọba ni wọ́n wà, àwọn èèyàn sì rá wọn tí ó gbà tọba. gbogbo àwọn èèyàn tá a wò ara wọn tí wọ́n gbà ti tọ́líà, ara wọn tí wọ́n gbà ti tọ́líà nínú àwọn league of imam and alphas yìí náà ni o. kí la fẹ́ sọ̀sì láàmúdà nílùú Ògbómọ̀ṣọ́ káti ẹ̀ gbà pé ọmọdé ló ṣe mọ́ mùtọ́líà. kí ló wá ń ṣe àgbà pàkó yìí tẹ́yìn náà tó ń ṣòro bí èwe sà. ẹ̀já ariwọ́ gbogbo wàyí bọ́lẹ̀ kí ohun tó ń rùn kọ́ tán lẹ̀. nítorí pé ẹ̀yin tẹ́ ẹ wà nílùú Ògbómọ̀ṣọ́ ẹ lè máa wòra yín rẹ́rìn. àwòmọ́jú ni gbogbo àwa tá ń wò yín látòkèèrè ń wò yín. ṣé wọn ìjọba ni ọba Ghandi jọba ni. ṣé wọn kì í jẹ̀mọ́ọ̀mù ni mọ́mùtọ́líà jẹ̀mọ́ọ̀mù ni. àjọba jẹ̀mọ́ọ̀mù ṣe wá di yánpọnyánrin láì ṣe fíìmù àrélù. ṣé ogun yánpọnyánrin láìrò tẹ́lẹ̀. ṣebí nínú fíìmù àrélù náà wọ́n ní ogun yánpọnyánrin yẹn láìrò tẹ́lẹ̀. wọ́n ní lábúlé àwa ká máa máa rí. kí ló dé tẹ́ wá gba yánpọnyánrin láàyè. ẹ mọ̀ ń pé kọ́lọ́mù má jà arógun ilé ẹjọ́ ni ìmọ̀ọ́mù tọ́líà. ẹni ó gbé èèyàn lọ ilé ẹjọ́ àtẹni wọ́n gbé lọ ilé ẹjọ́ gbogbo wọn ni ò ní jọ nísinmi. ẹni ó gbé èèyàn lọ ilé ẹjọ́ àtẹni wọ́n gbé lọ ilé ẹjọ́ gbogbo wọn lọ́kàn wọn ò ní jọ balẹ̀. nígbà mọ́ọ̀mù tọ́líà náà ti dórí ipò ìmọ̀ọ́mṣípù yìí ìjọ́ mélòó lẹ fi gbádùn ara yín sà. nígbà ọba Ghandi Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ àwọn náà ti dé orí àpèrè bàbá wọn. ẹjọ́ lónìí gbògódò lọ́la làwọn aráàlú ń kó lọ bọ̀ wọ́n lọ́rùn. ẹ rò dáadáa ìgbà wo la fẹ́ ṣe léyìí dà. high service ni majority ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ ń bá kí. lọ́ba níkà àti gbàgbé pé àgbàlagbà ńlá wọn ti wọn. àwọn náà bọ́ sí social media níṣẹ́ ni sà. kàbísanra náà wá ń fi yín kaskọ́ọ̀sì. fún àkíyèsí tí mo ṣe lára àwa mùsùlùmí ni pé ọ̀rọ̀ tó yẹ ká fi pẹ̀lẹ́kùtù yanjú yálà ní social media. èpè la máa ṣẹ́ lọ́tún, èpè la máa ṣẹ́ lọ́sì. láì mọ̀ pé igba èpè kì í pa ẹkẹ́ ilé. gbọ́ ṣé pè la fẹ́ fi yanjú ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́. bẹ́yìn tẹ́ ẹ jẹ́ ará ìlú Ògbómọ̀ṣọ́ náà bá wá solution sọ̀rọ̀ ara yín. àwọn èèyàn ó kàn padà pa yín tì pé ẹ ń gbògbómọ̀ṣọ́ ń kọ́ṣẹ́ lu tèmi l'Ògbómọ̀ṣọ́. pẹ̀lẹ́ báyìí la fi ń pàmùkùrù pẹ̀lẹ́. ọba Ghandi bẹ́ẹ̀ bá ọ̀nà gbogbo èèyàn ẹ dákun ẹ ọ̀nà Ọlọ́run. la fi ń sọ pé ẹ jèbò rẹ lórí ọ̀rọ̀ ìmọ̀ọ́mù tọ́líà. ìmọ̀ọ́mù tọ́líà àáfàá kan lábẹ́kúta ń bí. wọ́n ní tí wọ́n bá ọba Ghandi sọ̀rọ̀ tí wọ́n gbọ́. ìjẹ́yìn ìmọ̀ọ́mù fún ara yín náà ṣe é ṣetán láti fi ọwọ́ síbi tọ́wọ́ ń gbé. ẹ mọ̀ pé sọ́ọ̀rì tẹ́ rí yẹn ó lè ba nǹkan jẹ́. sọ́ọ̀rì tẹ́ rí yẹn ó dẹ̀ lè tún nǹkan ṣe. ó kéré lóòótọ́ ṣùgbọ́n ọ̀pọ̀ ilé ni sọ́ọ̀rì ti dàrú. ó kéré lóòótọ́ ọ̀pọ̀ ilé ni sọ́ọ̀rì ti tún ṣe. wọ́n lẹ́ni tí wọ́n ní kó ṣe tó lóhun ò lè ṣe tó ṣe kan. òun lọ̀rọ̀ ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́. bẹ́ẹ̀ ṣe ń fa rògbòdìyàn lọ́tùn lósìn lórí ọ̀rọ̀ ìmáàmù. ó bú ọba ni kò bú ọba. ó ń sọ̀rọ̀ sí àwọn kan ni kò sọ̀rọ̀ sáwọn kan. a gbà pé wáàsí tọ́líà lóòótọ́ kókó ni bíi bàtà sójà. ngbà mọ́ọ̀mù tọ́líà ti wá padà bẹ ọba. kí lẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ tún fẹ́ gbà ń bẹ̀. gbogbo ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ pàápàá jùlọ ẹni tí ń ọpẹ́rẹ́tì inside Ògbómọ̀ṣọ́ page yẹn. a post nǹkan tó jẹ́ pé èpè làwọn èèyàn mọ̀ gbé iṣẹ́. kí ni aláfẹ́ gbà nú eléyìí. ní popularity tí ò ní endorsement nínú lẹ́yìn lé ń tiyín. ǹlẹ́ o chief blogger. gbogbo ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ ẹ bá wá ń ṣe báyìí bá a lọ. ẹ máa rántí òwe Yorùbá kan tó ní aṣẹ́jú òpọ̀ ní kẹ́yìn bẹ́ǹtì ẹ̀ rí. torí pé ilé tẹ́ rí yẹn ìbá àsùnmọ́lé ọ̀dẹ̀ tẹ́ rí yẹn ìbá àfẹ̀gbẹ́ kanra wọn. ẹni afẹ́ ní tóbi ju erin lọ lójú ẹni. ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ ẹni tá a fẹ́ kì í tó abẹ́rẹ́. ẹ̀gbọ́n ẹni afẹ́ rí báyìí wá la fẹ́ rí. kò sígbà tá a jí tá a rí èèyàn. adífá fún kò ní kunikunni kó má kunikunni yàn kan. ẹni tí ó kunikun ńlá mọ̀ ọlọ́run má jẹ́ òkun wá kún wèrè. ẹ mọ̀ ńlẹ́ ẹ̀yin ará ilé Ayílára. ẹ̀yin mọ̀lẹ́bí ìmọ̀ọ́mù tẹ tàmọ́ọ̀mù yín dànù. ìmọ̀ọ́mù pé méjì nínú ilé yín ẹ̀rí pọ́tẹ́ gbòde kan. kì í ṣọmọ wa lọ́tún kì í ṣọmọ wa lọ́sì. ọ̀dà ìbéèrè mi fẹ́yìn ará ilé Ayílára rèé. ṣé dijúdijú àbí rújú ni wọ́n ibò yín lójú tí wọ́n ṣe ẹ̀sáàmù. ṣé e débẹ̀ ẹ̀yin league of imam and alphas náà ẹ̀ máa gbọ́. bẹ́ẹ̀ bá tí ì lọ tún òfin ṣe nínú ìsìláàmù wa yìí. bẹ́ẹ̀ yọ òfin pé oyè ìmọ̀ọ́mù kì í ṣe tìdílé ẹnìkan kúrò. tó àwọn rògbòdìyàn yóò ní yé mọ́ ṣẹlẹ̀. ṣé dandan ni kó jẹ́ ń pé oyè ìmọ̀ọ́mù oyè ìdílé ni. ó yẹ kó jẹ́ pé kò sẹ́ni tí ò ní lè jẹ mọ́ọ́mù. tó bá ti ké pébù tó kájú ẹ̀. ẹ rí i pé kó wá ti bẹ̀rẹ̀ sí wo àwọn ará Ògbómọ̀ṣọ́ láwò mọ́jú ni bí àgbàdo onúgò. ẹ̀yin
ẹ̀yin ti kàn ní social media yín náà ẹ kú tara yín kọ́mẹ́ǹtì tí ó máa run ọba nínú kọ́mẹ́ǹtì tí ò ní fọkàn ìmọ̀ọ́mù balẹ̀ lọ́tún lọ́sì ìmọ̀ọ́mù náà bá rí wọn fi tọmọdé sí i wọn adórí múmbàrí wọn a máa ṣe wáàsí kókókó láì mọ̀ bí àwọn tí wọ́n ń dìkóòdì ọ̀rọ̀ wọn ń dìkóòdì ẹ̀ wọ́n ń pe nǹkan kan ní bàlágà ọ̀pọ̀ àfáàní ń di ọ̀rọ̀ yín ìmọ̀ọ́mù tọ́lé ó yẹ kẹ́ ẹ mọ̀ bí ọ̀pọ̀ náà ò gba ti yín bí tẹ́ ti ń bọ̀ kẹ́ tó débi tẹ́ ẹ dé ó dẹ̀ yẹ kẹ́ ẹ mọ̀ bí ńgbà tẹ́ ẹ débi tẹ́ ẹ dé yan ọ̀pọ̀ náà ni ò ní gba ti yín ẹ gèsẹ́ẹ̀tì báyìí ní jó ṣàpọ̀ lẹ́sọ̀lẹ́sọ̀ ló yẹ kẹ́ ẹ mọ̀ lu ìlú wáàsí yín ẹ mọ̀ jò jẹ́ kókó mọ́ ẹ bà ńlẹ̀ ọba Gandhi ẹ̀yin náà lọ jèbùrẹ́sà ẹ̀yin kankan ò ní ṣàlàáfíà yín àtẹ̀yìn àti tọ́líà àlàáfíà lẹ́mọ̀ fi lóko tẹ́ wà ìmọ̀ọ́mù tẹ́ mú nílé ayé lára náà sàdánkátà o bàbá ìmọ̀ọ́mù ààfin ìbílẹ̀ haúsá lẹ́yìn náà ti wá ẹ̀sìn mọ́ ń pòwe kan pé àlèmúntùrìgà ń kó wá kò sẹ́ni tí ò ní lọ sọ́run ṣùgbọ́n kẹ́mi gbogbo wa ogun ìkankan ò ní ṣàlàáfíà ara wa o bàbá para kò yẹ lọ yí padà kó tó pẹ́ ọba Gandhi ẹ jèbùrẹ́ ẹ dákun o ìmọ̀ọ́mù tọ́líà ẹ ṣe àtúnṣe níbi àwọn àṣìṣe yín sà lọ́ba Nikan ẹ̀sìn mẹ̀dọ̀ fún Kàbísọ́ra ní social media Kàbísọ́ra jẹ́ kórìí tiẹ̀ náà ò pé torí pé ẹni tí ó dàgbà kì í rí àgbàfín torí pé ẹni tí ò ra mọ́tò gbọ́ mi dáadáa ẹrú ẹni bẹ́ẹ̀ lè ba mọ́tò jẹ́ àbọ̀rọ̀ tó fún ọmọlúàbí tó bá dé inú ẹ̀ yóò dodidi gbogbo ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ pàápàá jùlọ bàbá Pàràkòyí àti lọ́ba Nikan ó yẹ kẹ́ ẹ mọ̀ pé oríire tẹ́ ẹ rí yẹn ò férò orí ibú nínú ayé náà ò ṣe é dáṣe àtóríire àtórí ibú wọn máa ń kó òyànwọ́ méjèèjì ni Ọlọ́run kó jẹ́ kí gbogbo wa ṣe oríire nínú ayé bàbá Pàràkòyí àgbàlagbà ní ṣùgbọ́n kókókó tiyín ti wá pọ̀ ju tọba Gandhi tọrọ òun kàn gbọ̀ngbọ̀ngbọ̀n lọ ẹ ṣe mẹ́dọ̀ ẹ má jẹ́ kí àgbà yín Pàràkòyí ọmọ ṣe láńgbáláńgbá torí pé kókókó ìrókò ó yàtọ̀ sí kákáká àpáta ẹ ronú pìwàdà kí gbogbo ẹ̀ tó bọ́ háwọ́ ẹ dúró náà ń gba gbogbo rògbòdìyàn Ògbómọ̀ṣọ́ ìbálòọlẹ̀ àtẹ̀yìn àtẹ̀mí àtàwa ẹ̀ ń bo ni gbogbo wa fẹ́ fojú sí náà.